الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. ونفع الله سبحانه وتعالى يتريك أتيك فون محمد صلى الله عليه وسلم كي أتي الله تياتو كما لوري النبي نكاكورو عليه أتي صحابة أتبع طبعا تجمع محمد صلى الله عليه وسلم تتي تجمع بالقيامة. Eléyìí ni ìṣe ẹni láǹfààní ráńpẹ́ nípa ìtàn arákùnrin kan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀gá wa Umar radiyallahu anhu wa arda, kọ́lọ́n kó bá ní yọ́nú sí. Èyí tí àfáà Ibn Kathir rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde nínú tafsiri wọn àti ní tafsiri Suratu Ghafir. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún wà nínú Hilyatul Awliya wa Tabaqatul Asfiya. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà nínú tírà Hilyatul Awliya tí àfáà Al-Asbahani tí àwọn náà ṣe. Ó tẹ̀ jẹ́ sí pé inú tírà àfáà Al-Asbahani òun ni a ti kà, torí pé ibẹ̀ náà ni àfáà Ibn Kathir ibẹ̀ làwọn náà ti mú ìtàn yìí jáde, gẹ́gẹ́ bí àwọn tó ṣe tahqiqu tírà àwọn bí wọ́n ṣe sọ. àfáà ní pé haddathana Abdullah ibn Umar ibn Muhammad ibn Ja'far ثنا محمد بن سهل ثنا عبد الله بن عمر ثنا كثير بن هشام ثنا جعفر بن برقان ثنا يزيد بن الأشرم أن رجلا كان ذا بأس وكان يوفد على عمر لبأسه. فواني pé wọ́n gbà wá láti ọ̀dọ̀ àwọn ẹni tó ti ṣíwájú yìí pé anna rajulan, parákùnrin kan, kana ذا بأس وكان يوفد على عمر لبأسه. Parákùnrin kan wà tó yẹ sí pé ó ní bùkátà kan. wa kana yufadu ala Umar li ba'sihi. Ó sì máa ń wá sọ́dọ̀ Umar lẹ́ni tó máa ń wá bẹ̀ Umar wò látàrí pé ó fẹ́ fi bùkátà rẹ̀ tó ń torí ẹ̀ wá bá Umar yìí. wa kana min ahli Sham. Arákùnrin tá a sì ń sọ yìí ó jẹ́ kan nínú àwọn tó wá láti ilẹ̀ Sham. Ìtàn yìí a rí ẹ̀kọ́ tó pọ̀ mú ń bẹ̀, pàápàá jùlọ báwo ni a ṣe mọ bọ́mọ ìyá wa tabárí kó bá ń dẹ́ṣẹ̀ lò. Umar radiyallahu anhu aṣáájú wa rere ni, a máa rí bó ṣe bá ọmọ ìyá rẹ̀ tó rí pé tó yẹ pé ó dẹ́ṣẹ̀ àbí tó yẹ sí pé ó ti ń yẹ̀, báwo ló ṣe bá a lò. Ẹ̀kọ́ yìí láàrin mi tó yẹ pé kọ́ tó tóbi ni. Wọ́n wá ní kí wa kana min ahli Sham, tá a sì ń sọ yàrá Ṣáàmù ni. wa anna Umar faqadahu fasala anhu. Gbàtó wáyé tó tó àwọn táìmù kan, Umar wá ṣe kí nìyẹn o, orí faqadahu, orí pé òun arákùnrin yìí mọ́ tó dẹ̀ mọ́ ń wá sọ́dọ̀ rẹ̀. Fasala anhu, Umar wá béèrè nípa rẹ̀ pé arákùnrin tó máa ń wá yìí, ará Ṣáàmù yìí àmọ́ rí mọ́. Faqila lah, ó wá sọ fún Umar pé tataba'a fi hadha ash-sharab. Ẹni tó ń béèrè yìí ó ti di ẹni tó yẹ sí pé máa ń mu ọtí, tó yẹ sí pé kò tẹ̀lé àṣẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́ níbi ìmọ̀ mu ọtí, ó ti mu ọtí. Fada'a katibahu, Umar wá pé ẹni tí máa ń bá a kọ lẹ́tà. Faqal, Umar wá fẹ́ ni pé uktub, máa bá ń kọ lẹ́tà pé min Umar ibn Khattab radiyallahu anhu ila fulan, pé lẹ́tà yìí wá látọ̀ Umar sí arákùnrin kan. Arákùnrin tá à ń sọ yìí náà lárákùnrin tá a sọ pé wọ́n wá láti Ṣáàmù tó máa ń bẹ Umar wò yìí. Wọ́n ní kí wọ́n wá ní kọ́ sí pé látọ̀dọ̀ Umar pé lọ sọ́dọ̀ wọ lágbájá o, salamun alayk, kíkẹ́ Ọlọ́run kó máa bá ẹ. Fa inni ahmadu ilayka Allah alladhi la ilaha illa hu. Èmi mò ń dúpẹ́ lórí fọ́lọ́run ọba subhanahu wa ta'ala fún ẹ lé ẹ lórí, alladhi la ilaha illa hu, ọba tó yẹ sí wípé kò sẹ́lòmíì tó tọ́ sí jọ́sìn lódodo àyàfi òun náà. Ọba táwa ń sọ yìí ghafiru dhanb, ọba tá ń sọ yìí ọba tó yẹ sí pé ìmọ̀ ṣe kí nìyẹn o, ìmọ̀ ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ rú ni. Wa qabila tawb, ọba tí sì máa ń gba tútúbà ẹrú rẹ̀ ni.
shadid al-iqab báyìí wá sọ pé ó tún máa ń gba túbà ẹ̀dá rẹ̀ yìí shadid al-iqab ọba tó yẹ sí pé ó le ní ìfìyàjẹni tó yẹ sí pé ìyà rẹ̀ le ní the taul ọba tó yẹ sí pé dáadáa gbogbo dáadáa ló kún sí ọwọ́ rẹ̀ la ilaha illahu ilayhi al-masir ọba tá a sì ń sọ yìí kò sẹ́lòmíì tó tọ́ sílẹ̀ lódodo lẹ́yìn òun ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ ilayhi al-masir ọ̀dọ̀ rẹ̀ ní ibùpadà sí oníkálukú. thumma da'a wa amana min 'indah Umar wáyé kí nìyẹn o ó wá ṣe àdúrà ó sì ṣe àmì lórí kí nìyẹn fún arákùnrin yìí wa da'u lahu an yuqbila Allahu bi qalbihi ó tún wá ṣe kí ni ó tún wá bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala fún pé kọ́lọ́run kó bá ní ṣe kí nìyẹn kó bá ní rọ ẹ̀mí rẹ̀ láti gba òdodo wa an yatuba alayhi ó tún wá bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé kó yẹ kí nìyẹn pé kó ṣe àforíjì kó ṣe kí kó gba tútúbà rẹ̀. falamma atati sahifatu rajula nígbà tí lẹ́tà Umar radiyallahu anhu tó wá lọ bá tó dọ́dọ̀ arákùnrin yìí ja'ala yaqra'uha arákùnrin yìí wá ń ka lẹ́tà yìí lákàtúnkà wa yaqul arákùnrin yìí wá ń sọ báyìí pé nínú nǹkan tí tó wà nínú lẹ́tà yìí ghafiru dhanb ọba tá à ń sọ yìí ghafiru dhanb ọba tí máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ ọmọ tó máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ ni. ó wá ní pé qad wa'adani Allahu an yaghfira li ọlọ́run ọba yìí mọ̀ ti ṣàdéhùn fún mi pé òun á ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún mi. qabila tawbi shadidul iqab ọba tá a ti ń sọ yìí qabilu tawb ọba tí kí nìyẹn tí máa ń gba tútúbá ni shadidul iqab tó sì lè ní ìfìyàjẹni. arákùnrin yìí tó wá ní pé qad hadharani Allahu iqaba ọlọ́run ọba yìí mà ti ṣe kí nìyẹn ó ti kìlọ̀ ìyà rẹ̀ fún mi. the taul ọba tó yẹ sí pé oore tó tóbi ló wà lọ́dọ̀ rẹ̀ la ilaha illahu ilayhi al-masir ọba tó yẹ sí pé kò sọ́dọ̀ bí tó lọ́sẹ̀ lódodo àfọwọ́ náà ilayhi al-masir tó yẹ sí pé ibùpadà sí ọ̀dọ̀ rẹ̀ náà ló wà. falam yazal yuraddiduha arákùnrin yìí wá yẹ falam yazal yuraddiduha ala nafsihi arákùnrin yìí kò yẹ kó gbò lẹ́nu tó yẹ sí pé ó ń ka lẹ́ka yìí ó ń ka ọ̀rọ̀ yìí ní àkàtúnkà thumma baka lẹ́yìn ìgbà náà ló wá bú sẹ́kún thumma naza'a ó tún wáyé kí nìyẹn ó wá jáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tó ń dá ibi ọtí tó mú ó jáwọ́ kúrò ńbẹ̀ fa ahsana naza'a ó wá tún àárín rẹ̀ àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe lẹ́nu tó yẹ sí pé bó ṣe túbá kúrò níbi ọtí yẹn ó tún wá dá a ní ẹ̀sìn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. falamma balaga amru nígbà tí ọ̀rọ̀ yìí wá dọ́dọ̀ Umar pé bákùn yìí ṣe ṣe rèé pé ó ti túbà ó tún padà sí ibi ẹ̀sìn ọlọ́run ọba ó ti ń ṣe dáadáa. Umar wá ń sọ àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n wà níbẹ̀ pé hakadha fasna'u ó ní pé bẹ́ẹ̀ mo ṣe ṣe yìí hakadha fasna'u bó ṣe yẹ kẹ́yìn náà mọ bọ́mọ ìyá yín ló mọ̀ rèé. idha ra'aytum akhan lakum dhallatan fasaddidu onítẹ̀ bá rọmọ ìyá yín dhalla tó yẹ sí ipò tí ń yẹ kúrò níbi àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gbọ́ ọ̀sán ọlọ́run ọba subhanahu wa ta'ala fasaddidu ẹjẹ́ ni tó yẹ sí pé kékeré nìyẹn pé yóò mọ gbìyànjú àti mú dúró padà sórí àṣẹ ọlọ́run ọba ọwọ́ fiquhu kẹtún wájẹ́ ní tó yẹ sí pé yóò kún lọ́wọ́ látàrí bí ó ṣe ní ìdúró déédéé lórí àṣẹ ọlọ́run ọba. wadu Allaha an yatuba alayhi kẹwàájẹ́ ní tó yẹ sí pé yóò mọ ọbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala an yatuba alayhi kọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣàforíjì fún. wala takunu a'unan lish-shaytani alayhi ẹ má jẹ́ ní tó yẹ sí pé yóò jẹ́ ẹni tí ó mọ kún ṣètọ́nù lọ́wọ́ lórí ọmọ ìyá yín. ẹ wo ọ̀rọ̀ yìí ẹ wo ìbálò dáadáa tí Umar radiyallahu anhu tó bá arákùnrin yìí lò tó yẹ sí pé ìbálò yìí ló tún wá fa pé arákùnrin yìí padà ṣe kí ni ó padà túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ tó ń dá. Umar ó tún wá sọ fáwọn tó tún wà mẹ́ẹ̀kẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ mọ bọ́mọ ìyá yín lò bó ṣe mọ kẹ́ ẹ mọ bọ́mọ ìyá yín lórí. a sì ti gbọ́ ní hadith tó lálàáfíà tálù sọ̀sọ́ àwọn fún wa pé alaykum bi sunnati pé ojú ọ̀nà èmi ànábì ó dọwọ́ yín wa sunnatul khulafa'i rashidina al-mahdiyina min ba'di àtòjú ọ̀nà táwọn tó jẹ́ àwọn àrólé mi àwọn àrólé àfihàn tó bá là kalẹ̀. eléyìí túmọ̀ sí pé ó yẹ kí a gbìyànjú káwa náà máa tọ ojú ọ̀nà tí Umaru tọ̀
látàrí pé ó fi kí ni ó fi tún arákùnrin yìí ṣe. Sheikhuna Abdulrazak Al-Badr hafidhahullahu wa ra'ah, àfáàwa nínú àwọn àfáàwa àgbàni tó ń jẹ́ Abdulrazak Al-Badr kọ́lọ́n kó bá ní lọ́rẹ̀ mi lórí dáadáa. Ìgbà tí wọ́n ń kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí níbi kílípù wọn kan tí ó gbajúmọ̀, wọ́n ń sọ wípé tí wọ́n mọ̀ ọ̀kọ́jà láàánú tó bá ń sọ fún àwọn tó yẹ sí pé àwọn tó wà ń bẹ̀ pé bó ṣe yẹ kẹ́ mọ́ bá ọmọ ìyá yín lórí, ó ń túmọ̀ sí pé ó yẹ káwa náà mọ̀ ṣe kí ni ká mọ̀ tọ ojú ọ̀nà yìí láti fi ọmọ ìyá wa lò. Tó bá wọ ọmọ ìyá wa tó bá ń ṣe kí nìyẹn tó bá ń dẹ́ṣẹ̀ àbó ti yẹ kúrò níbi àṣẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala, nǹkan tó yẹ wá náà ní pé ká bá a ṣe máa ṣe kí ni bá a ṣe máa bẹ Ọlọ́run ọba fún, bá a ṣe máa ṣe nàṣíhà fún, bá a ṣe máa mú dúró padà sórí àṣẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala. Wọ́n wá ní pé torí pé àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà ẹ̀ṣẹ̀ tí ò sí lásìkò ìgbà yẹn ló ti sí nísìn, tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ gan tó fẹ́ túbá gan ó wá mú jẹ́ kó le fún un láti lè túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ látàrí pé àwọn ojú ọ̀nà àti dẹ́ṣẹ̀ ó ti ṣe kí nìyẹn ó ti ṣílẹ̀, ó ti pọ̀, ó tún ti wá rọrùn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ, pé ó wá kó ẹni tẹ́ sí pé a mọ̀ tọrọ àforíjì, ẹni tá mọ̀ bẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala fáwọn ọmọ ìyá rẹ̀, ó wá kó ẹni tá mọ̀ ṣàdúrà fún wọn, ó kó ẹni tá mọ̀ bẹ Ọlọ́run bá fún Ọlọ́run subhanahu wa ta'ala kó bá ní mú ẹ̀mí wọn, kó bá ní dá wọn padà sórí dáadáa tó yẹ kán wà. Torí ẹ̀ wá ní kí ẹ jẹ́ gbìyànjú láti máa ṣàdúrà fáwọn ọmọ ìyá wa. À ń béèrè tàsí ṣáwa gan náà tiẹ̀ bọ́ kú ńbẹ̀ ni, torí à ń bẹ Ọlọ́run bá subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́run kó ṣọ́ wa kúrò níbi ìmọ̀ dẹ́ṣẹ̀ sọ́lọ́run bá subhanahu wa ta'ala, kó mú ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà òdodo, ojú ọ̀nà àwọn ẹni rere, kó mú ẹ̀mí wa kúrò níbi ìnífẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe wá lẹ́yìn